ètò tèní tá a wá ṣe kìí ṣeré kìí ṣàwàdà kò sì sí ní agbede méjì eré àti àwàdà bí ṣe wulẹ̀ ọmọ ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tó bá ti ń wọlé ẹ má bá mi share ẹ̀ kó lè kárí ilé kó lè kárí oko. Gbogbo òwe wa ni a ti gbọ́, gbogbo àṣàmọ̀ wa ló wúlò, gbogbo iṣẹ́ tí a sì rán ló dọ́dọ̀ ara wa. Mo láyọ̀ sí Quadri Mashood gbogbo àwọn tí wọ́n fẹ̀sùn kàn nìyẹn o, ṣùgbọ́n àwọn tí mo fẹ́ kà yìí wọ́n sá lọ àti ìrí wọn dìsìn, wọ́n sá lọ. Adájọ́ sì pàṣẹ pé kí wọ́n make sure pé wọ́n rí wọn o, torí pé wọ́n lẹ́jọ́ jẹ́, torí pé ẹ̀sùn yẹn yí mọ́ wọn lẹ́sẹ̀, pàápàá jùlọ Adédoyin Rahim tí sọmọ olóògbé tí sọmọ olóyè Abdulrahman Adédoyin Adégòkè, àkọ́bí rẹ̀ lọ́kùnrin tó fàṣẹ lé lọ. Esther Asigo òun náà sá lọ, Quadri Mashood òun náà sá lọ. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n sì ń wá wọn dìsìn, ṣùgbọ́n ti dájọ́ àwọn tó kù. On the 30th of May 2003 ọdún kan ti kọjá báyìí tí wọ́n ti dá ẹjọ́ àwọn èèyàn wá ń béèrè pé ṣé mo sure? Wọ́n béèrè London, mo dé Essex wọ́n béèrè, mo dé Manchester wọ́n béèrè, mo dé Newcastle wọ́n béèrè, wọ́n ti pè mí láti America, wọ́n pè mí láti Canada, mo dé Europe wọ́n bi mí wípé ṣé mo dẹ̀ sure pé Adédoyin Rahman ó sì wà ní àtìmọ́ àwọn ọlọ́pàá. Ṣé mọ̀ pé wọ́n ti padà gbé kúrò nílé sàlẹ̀ àkókò kan tí wọ́n gbé lọ sí Ìkòyí? Mi mọ̀ bóyá ẹ mọ̀, mi mọ̀ bóyá mo sọ fún yín, ẹ má bínú tí mi ò bá sọ, torí ẹ deserve gbogbo information tó ní ṣe pẹ̀lú máa yẹn. Kí ló wá jẹ́ kí n sáré wá ta lénìí? Mi mọ̀ bóyá ń ṣe aṣọ yìí, ẹ dákun ẹ bá mi share ẹ̀, nítorí gbogbo iléeṣẹ́ ìròyìn pátápátá ni, àti nítorí gbogbo àwa bloggers àti gbogbo àwa tá à ń gbóhùnsáfẹ́fẹ́ lórí ẹ̀rọ ayélujára. Lásìkò tí mò ń sọ pé wọ́n ń bi mí yẹn, ó ní ọ̀rọ̀ Bobrisky ṣẹlẹ̀ tí wọ́n ń sọ pé ó wà níbi tán tí máa kò wá níbi tán tí máa ó wà private flat kan kò wá private flat kan tó ń sọ oríṣiríṣi ńgbà yẹn tó ń sọ̀rọ̀ Bobrisky. Ilẹ̀ nìkan wá gbéròyìn jáde pé Abdulrahman Adégòkè Adédoyin kò sí níbi tán ni wọ́n ti mọ́mọ́ o, wọ́n sọ̀rọ̀ yẹn gbà yẹn. Bàbá mọ̀ pé wà ń bẹ̀. Léèní wá ń kọ́ kí ló ṣẹlẹ̀. A ti gba ìpè o, a ti gba ìpè. Tẹ́ ẹ bá gbàgbé, a sọ wípé Adédoyin lọ pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Ó lọ pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn wípé kí wọ́n da ẹjọ́ tí adájọ́ àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun dá yẹn kan dànù. Normally, appeal court tí wọ́n máa ń lò lọ́ṣun láwọn cases tá a ti rí, kódà kó jẹ́ cases olóṣèlú, Ìbàdàn ni wọ́n máa ń lò. Appeal court wà ní Ìbàdàn. A rò pé Ìbàdàn súnmọ́ Ọ̀ṣun, nígbà tó jẹ́ pé Ọ̀ṣun náà wọ́n dẹ̀ ti dájọ́. Ọ̀ṣun náà dẹ̀ ni àwọn tọ́rọ̀ yẹn kàn. Ọ̀yọ́ state ń dẹ̀ ní ẹni tí wọ́n pa, ọmọ tí wọ́n pa ọmọ Ọ̀yọ́ state ni. So Ọ̀ṣun àti Ọ̀yọ́ state closer. Bọ́ àmọ́ rí tó fi jẹ́ pé bóyá ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn Ìbàdàn bóyá kò ṣiṣẹ́ àbí ẹni ọ̀rọ̀ ayé ìsáyè ni, we don't know. Àmọ́ rí tó fi jẹ́ pé Àkúrẹ́ ni wọ́n gbé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lọ. Àkúrẹ́ ní Adédoyin lọ tó ti lọ pẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Ṣùgbọ́n àwa yìí ṣe agbẹjọ́rò débi pé a sọ pé Àkúrẹ́ tó lọ dá Nàìjíríà náà ló sáà lọ. Àwọn agbẹjọ́rò náà wọ́n sáà dá. Iye táwa rò tá a fi tẹ́ẹ̀rù fi ń bà wá lórí ẹ̀ àgbè sínú. Ọlọ́run ò ní jẹ́ káwọn adájọ́ kò tẹ́mi lọ́rùn bẹ́ẹ̀ kí wọ́n mọ́, Ọlọ́run ò ní jẹ́ wọ́n já sọ tó wà nù wa.
Ọlọ́run yóò jẹ́ kí ó jẹ́ pé ntọ́ wà nù wa yẹn kó jẹrà mọ́ wa nú tá à ń rò yẹn Ọlọ́run ní jẹ́ wọn já sọ ìyẹn àwọn adájọ́ kò tẹ́mi lọ́rùn ká sì rọ̀ wọ́n àwọn adájọ́ kò tẹ́lẹ́jọ́ kò tẹ́mi lọ́rùn pé ọ̀rọ̀ yìí èsì ọ̀rọ̀ òṣèlú ẹnìkan wọlé ẹnìkan ò wọlé o eléyìí yàtọ̀ sí pé ẹni tí wọ́n ní ò wọlé mọ́ ní kò tẹ́mi lọ́rùn wọ́n padà lọ wọlé ní májísírèètì o kì í sọ̀rọ̀ òṣèlú o eléyìí ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí life ọ̀rọ̀ ẹ̀mí intimidate anybody threaten anybody but we believe so much in you we believe so much in you and we are bent on justice for this matter. We are bent on justice. The justice on this matter is non-negotiable. Justice on the matter of Timothy is non-negotiable. Please. We want nothing on this matter but justice. Give us justice. Àkúrẹ́ ló gbé lọ. Kí wọ́n á nìdí tí mo fi wá bá yín lálẹ́ ni pé some people are coming from Abuja. Some people are coming from Ibadan. Some people are coming from Lagos. Even if you are not coming, you have your correspondent in Akure. Start contacting your correspondents in Akure that appeal court in Akure is sitting on Tuesday. Appeal court in Akure is sitting on Tuesday on the matter of Timothy Adedoyin's matter. Adedoyin's matter is coming up on Tuesday in Akure appeal court. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà in tó jẹ́ tètè wà lálẹ́ nìyẹn. Ẹni tó bá lẹ́n tí ó pè kó pè. Ẹni tó bá lẹ́n tí ó sọ fún kó sọ fún. Ẹni tó bá léèyàn rẹ̀ tó ń ṣiṣẹ́ iṣẹ́ ìròyìn tó wà lọ́sùn BBC ni gbogbo àyè tó kù náà ẹ má bínú ẹ má jẹ́ dárúkọ tá a jọ ń follow kéèsì pọ̀ ẹ jẹ́ ká pàdé ní Àkúrẹ́ appeal court Àkúrẹ́ lọ́jọ́ Tuesday ọjọ́ yẹn ni hearing ẹ jẹ́ ká gbọ́ ká follow matter yẹn ká dẹ̀ gbọ́ ọjọ́ tí wọ́n ó tún dá fún judgement agbẹjọ́rò wa Fẹ́mi Fálànà is ever ready to be there láti present the matter wa níwájú adájọ́ àwọn adájọ́ appeal court àwọn agbẹjọ́rò tí Adédoyin náà ń bọ̀ láti present reason tí Timothy ṣe láti kú gbé tó fi jẹ́ pádájọ́ tó dájọ́ wọn kò tẹ́ wọn lọ́rùn wọ́n present ẹ̀ níwájú magistrate níwájú appeal court tó wà ní Àkúrẹ́ àwa ò ní nǹkan kan against pẹ̀lú Àkúrẹ́ a kàn wo proximity tó mú wa gbé ẹjọ́ yẹn kúrò ní Àbújá pé ibi téèyàn bá ti dáràn ní ti ṣe ìyẹn ti gbẹ́jọ́ rẹ̀ ní la fi gbé wá sí Òṣogbo tí wọ́n fi dájọ́ l'Óṣogbo bóyá Àkúrẹ́ ló wá sún mẹ́yìn jù Ìbàdàn lọ we don't care ilé ẹjọ́ ní t'Àkúrẹ́ ilé ẹjọ́ ní t'Ìbàdàn tó síbi tẹ́ ẹ lọ àá tẹ̀lé yín débẹ̀ nítorí pé a fẹ́ dájọ́ òdodo Oriyomi Hamzat will be there on Tuesday by his grace. Oriyomi Hamzat will be there on Tuesday. Ẹ̀yin oníròyìn náà gbogbo yín ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ ẹ dákun ṣe rí tá a bá gé lórí tá a bá wú tegbòtegbò ó léwu gan ni tá a bá gé lórí tá a wú tegbòtegbò ó léwu gan ni àwọn ẹbí Timothy wọn rí replacement fún Timothy dòní ìyàwó Timothy kò rí replacement fún Timothy bàbá Timothy kò rí replacement fún Timothy ìyá Timothy kò rí replacement fún Timothy àwọn ẹ̀gbọ́n Timothy wọ́n rí replacement fún Timothy. We are not ready for anything aside justice for Timothy. Èyí tí mo bá wà nù lálẹ́ ká lè tètè múra lẹ̀ update nìyẹn o ọjọ́ Tuesday ó ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà l'Ákúrẹ́ ni wọ́n láwọn ṣe ìgbẹ́jọ́ tẹ́ bá ti dákúrẹ́ ẹ béèrè pé ń bo ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wà ń bẹ̀ wọ́n á júwe fún yín àwọn olóṣèlú máa ń lò bẹ̀ so that is it tí mo bá wà lálẹ́ inú o ẹ ṣeun o tá a bá wá rí àbí is there anything ó dàbí pé kò sí nǹkan kan for now ẹ̀yin yẹn wa ẹ bá mi fọ́n káàkiri ẹ fọ́n káàkiri èmi mo sọ bẹ́ẹ̀ ẹ fọ́n káàkiri
ká lè rí ìdájọ́ òdodo gbà lórí ikú tó pa Timothy. Ẹ má wá gbàgbé bí mo ṣe máa sọ ńgbà náà, ìdájọ́ òdodo tá à ń béèrè kò sí fún Timothy o, ó wà fẹ́mi àti ìwọ, ó wà fún wíwa owó ẹni bí bọlẹ̀, ó wà fún ká fòpin sí ìwà ọ̀dájú, ó wà fún ká sọ fún àwọn olówó wa wípé ẹ lè máa pa wá bí ẹni pẹran. Ìtí ìdájọ́ òdodo tá à ń fẹ́ fún Timothy tó wà fún nìyẹn. Ọjọ́ Tuesday tó bá di ọ̀la Monday yóò kù ọ̀la, tó ẹni tó bá fẹ́ plan. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.